a mà kí yín ò nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò tún ní fọ́ o àwa la ó máa wá ẹ̀yin náà la ó máa bá ikú kò ní wá gbé ṣe o ǹjẹ́ ẹ ti gbọ́ wípé wọ́n ní ṣé inú yín dùn sí ìgbésẹ̀ tí ìjọba fẹ́ gbé fún hajj 2025 ìyẹn hajj tí ó ń bọ̀ ní ọdún tó ń bọ̀ yìí wọ́n ní àwọn arìnrìn-àjò jẹ ìyà ní airport you never see anything, never see something ẹ wo una go hear wen ǹjẹ́ ti gbọ́ wípé àwọn federal government àwọn ìjọ àpapọ̀ ní o tó jẹ́ generally àwọn federal government àwọn ìjọba wọ́n ti sọ wípé kọ́bọ̀ tó yọ ṣíṣì àwọn ò ní fi subsidize fún 2025 ìyẹn hajj tó ń bọ̀ fún 2025 wọ́n ní wọn ò lè rí dò nílẹ̀ o wọ́n jẹ́ kó yé wa o wípé pẹ̀lú dìwé bí dọ́là ṣe wọ́n tí owó ṣe ń sá eré tí dọ́là ń high wọ́n ní ẹni tó bá máa lọ sí hajj ọdún tó ń bọ̀ yìí amúra o bẹ́ẹ̀ ni wọ́n ní amúra gidigidi gan-an ni nítorí wípé wọ́n ní rough estimation lásán pé ẹni tó bá máa lọ fún hajj 2025 àná 9.5 million or 10 million fún hajj 2025 ajẹ́kẹ̀yà máa sọ̀kò wá lé wa o gbogbo òkú àṣetárì tó fẹ́ lọ sọ wá máa sọ nílé ẹ̀ o bọ́ọ̀tà kó máa sọ̀kúta nílé ẹ̀ o torí lọ́wọ́lọ́wọ́ yìí nígbà tó ti di pé wọ́n ti ń fi 10 million máa lọ fún hajj èló la fẹ́ fi rẹ eyín mẹ́ọ̀kà ẹ dákun nígbà tó ti di pé wọ́n ti fi 10 million lọ fún hajj ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi kí ló dẹ̀ tó kù ó jẹ́ lọ kóòkò níwájú ìta ẹ̀ kó o mọ́ ọ sọ lẹ́nu ọ̀nà lé ẹ̀ o ti sọ̀kò àṣetánì náà nìyẹn òkòlòkò jẹ́ kò pọn dandan bóyá ó white tàbí ó purple ṣáà ti sọ̀kò pẹ̀lú nǹkan tó lọ lọ́wọ́lọ́wọ́ báyìí àti wípé àwọn ìjọba ti yarí o wọ́n ní èyí táwọn ṣe ní ọdún yìí ìyẹn 2024 táwọn subsidize hajj fún ọdún yìí wọ́n láwọn èèyàn lọ serious ń bẹ̀ rárá dépò pọ̀ tẹ̀ fẹ́ gbàdúrà fún orílẹ̀-èdè wọ́n ní wọn ò lọ serious ń bẹ̀ o débi pọ̀ tẹ̀ fẹ́ láwọn fẹ́ gbàdúrà fún orílẹ̀-èdè wọ́n ní ìjẹkújẹ lóníkàlùkù ńlé àti eyín mọ́kà ẹ ti mọ̀ náà tẹ́ bá ti dé láti hajj báyìí eyín lámọ̀fẹ́ hajj àbáwọn ni eyín ni kẹ́lẹ̀ mọ̀ pé àwọn ti dé láti hajj ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti sọ wípé hajj 2025 yìí wọ́n ní kẹ́ má lọ rò ó pé kọ́bọ̀ tó yọ kò dé kán sílẹ̀ ẹ jọ ṣé inú yín dùn ìyá mi ẹ̀yin bàbá mi ṣé pẹ̀lú ìgbésẹ̀ yìí ṣé ó dùn mọ́ yín ṣó wá láti àti ọkàn yín pé yes ìdùnnú ló fi ṣe ṣé ẹ mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jọ ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀yin àyìn bọ̀dá mi ni mùsùlùmí ẹ̀yin àǹtí mi mùsùlùmí ẹ̀yin dádì mi tẹ́ jẹ́ mùsùlùmí òdodo ṣẹ̀dẹ̀ ṣọ́ pé okò àṣetánì àníṣọ́lẹ̀ nànà lé wa báyìí nítorí ìjọba ti ìjọba ti bínú wọ́n ní àwọn ò rẹ́dí àti ṣòwò káwọn ṣọ́ọ̀tì mọ́ wọ́n láwọn rẹ́dí àti ṣòwò ṣọ́ọ̀tì mọ́ wípé ti 2024 ìyẹn hajj 2024 táwọn subsidize pé kò ná wọn rárá ó ná wọn ní 90 billion naira ló ná àwọn which is 90.5 ló ná àwọn ìyẹn ní títí 2024 yìí o wọ́n wá fi wá jẹ́ kó yé wa wípé ti 2025 yìí tó ń bọ̀ yìí pé ó kéré jù táwọn bá tiẹ̀ fẹ́ ṣe wọ́n ṣí iye táwọn lè fi subsidize ẹ̀tọ́ ọdún tó ń bọ̀ is 900 billion clap for Nigeria wọ́n ní is 900 billion ni àwọn máa fi subsidize 2025 so fún díẹ̀ yìí àwọn ò ní owó kan táwọn fẹ́ fi ṣòfò bẹ́ẹ̀ ni wọ́n láwọn ò ní owó kan táwọn fẹ́ fi ṣòfò bóyá kó ní kálukú máa sọ òkú àṣetánì ẹ̀ kó máa rọra eyín ní bus stop kó ṣàtìjì kìtìkì mọ́ etí àwọn Saudi ẹgbẹ́ mi débẹ̀ o irú shortcut tẹ́ ẹ bá ń lò tó yẹn fi ń work ẹgbẹ́ mi débẹ̀ o torí lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba ti ń para wọ́n láwọn ò ṣe mọ́ wọn nítorí owó yẹn ti ń pọ̀ jù fún àwọn
wọ́n ní àwọn ò ṣe anything bẹ́ẹ̀ mọ́ nítorí tá a bá fẹ́ sọ gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo ẹ jẹ́ ká ṣí ọ̀rọ̀ ẹ jẹ́ ká fi ṣí níṣì ara wa irú 900 billion yẹn 950 billion tí wọ́n fẹ́ lò fún 2025 tí ìyẹn fún hajj 2025 yìí kódà kọ́ máa pè fún ọmọ nàìjíríà ní 1 million pé ẹ lọ́ọ́ máa fi maintain life yín ẹ lọ́ọ́ máa fi manage ayé yín ẹ jọ ṣé a ò ní jèrè ẹ̀ ṣé a ò ní benefit ṣé àwa inú wa ò ní dùn àbí irú 900 plus yẹn which is 950 billion yẹn ẹ jọ ṣé tó bá fi ṣe nǹkan sí orílẹ̀-èdè tó fi ṣe nǹkan sí inú ìlú kódà àrọ́mọdọ́mọ ó máa jèrè ẹ̀ àbí mo parọ́ ni àrọ́mọdọ́mọ náà máa jèrè ẹ̀ o so fúdìí èyí ìjọba ti wise up azaman ìjọba ti lock up o wọ́n sọ pé lọ́wọ́lọ́wọ́ yìí àwọn already àti sun owó náà nítorí tá a bá fẹ́ sọ kọ́ fowó yẹn ṣàǹfààní sí ìlú wàláhì ìlú ó ṣàdúrà nítorí bẹ́ẹ̀ ni ìlú á ṣàdúrà ṣẹ́ni àwọn unnecessary owó yìí tí wọ́n ń waste yìí bí iná àpà ni mo kà kún ọdún náà èèyàn ní kéèyàn máa ràn èèyàn lọ fún hajj yes normal ó lágbára ẹ̀ ni kódà tó bá lágbára àti náyàn 4-5 ó lágbára ẹ̀ ni ṣùgbọ́n má waste pocket money ìjọba bẹ́ẹ̀ ni tó bá ti lè di wípé ẹ ti ń fanú owó ìjọba owó tó jẹ́ wípé wọn ò tiẹ̀ tí ì rí nǹkan púpọ̀ fi ṣe sí ìlú ẹ ti wá ní 950 billion lẹ́fẹ́ kó lẹ̀ fún èèyàn kan lọ fún hajj bóyá kó ní kálukú wọn jókòó sílé kan máa sọ̀kọ̀ àṣetánì wọn lé o ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi Yorùbá de ṣàlàfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ wo ẹ bá wa share ẹ jẹ́ kó lọ viral ẹ bá wa subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yàwó èèyàn wípé Yorùbá nation òun nìkan ní ọ̀nà àbáyọ ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ká gbọ́kàn tí àwọn ènìyàn sọ nípa rẹ̀ bẹ́ẹ̀ ni o Yorùbá nation no retreat no surrender nàìjíríà yìí ìgbé ayé nàìjíríà ṣe ló dàbí ìgbé ayé ìgbèkùn bẹ́ẹ̀ ni o wọ́n ló máa ṣe o Yorùbá nation is the only solution fún gbogbo wàhálà tá a wà Yorùbá nation nìkan ni o no going back Yorùbá nation no going back Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ that is why we want Yorùbá nation no going back bẹ́ẹ̀ ni o Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún Yorùbá nation no going back Yorùbá nation ni o ẹ jọ̀ọ́ ṣínú yín dùn fún ìgbésẹ̀ tí àwọn ìjọba wa tí wọ́n fẹ́ gbé ṣínú yín dùn nítorí náà Yorùbá nation òun nìkan ní ọ̀nà àbáyọ there is no equality in Nigeria is it only 2 religions we have in Nigeria ṣẹ́sìn méjì ni bẹ́ẹ̀ ni nìkan la ní Nàìjíríà ni ẹ jọ̀ọ́ àwọn tó kù ṣé wọn ò ní kọ̀ọ̀kan ni tó fi wá jẹ́ pé ẹ̀sìn méjì yìí nìkan ni ìjọba ń benefit ó ga o ẹ wọ ẹ̀yin ìyá mi kí ni wọ́n lọ ń ṣe níbẹ̀ bẹ́ẹ̀ ni o àbọ̀ àjì wọ́n fi ń dáná ni o bẹ́ẹ̀ ni o wọ́n lé àbọ̀ àjì wọn fi ṣe kọ́kọ́ ju pé kọ́ máa fi dáná gi lọ ẹ wọ ìyá mi bàbá mi Yorùbá de ṣọlá fèsì òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún àgbẹ̀ oníroko títí kó gbàgbé ilé o bó pẹ́ bóyá onílé àrílé God bless Yorùbá nation ó dàbọ̀.